olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ tí ó jẹ́ olórí orílẹ̀-èdè yìí láàrin ọdún 1966 sí ọdún 1975 ìyẹn ajagunfẹ̀yìntì Yakubu Gowon ó mà ti sọ̀rọ̀ lórí awuyewuye tó máa ń gba ìgboro ní ọ̀pọ̀ ìgbà ìpè àwọn ológun orílẹ̀-èdè yìí Nigerian military wọ́n fẹ́ fipá gbàjọba lórílẹ̀-èdè yìí tí ajagunfẹ̀yìntì Yakubu Gowon tó sì ti jẹ́ kó di mọ̀ pé kò sóhun tó jọmọ́ àsìkò àwọn ológun lórílẹ̀-èdè yìí ó ti kọjá àti pé lásìkò yìí ìjọba democracy ni làwọn ọmọ Nàìjíríà ń fẹ́ àti pé democracy orílẹ̀-èdè yìí òun gan ni ètò ìṣèjọba tó kù tí àsìkò àwọn ológun tó sì ti kọjá lọ. Kì í ṣèròyìn mọ́ pé láti ìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti gbàjọba lọ́dún 2023 kò dín ní ìgbà bíi 4 sí 5 tó ti ń gbé ìròyìn kiri pé àwọn ológun múra láti fipá gbàjọba lọ́wọ́ ẹ̀ pàápàá bí àwọn ìdìtẹ̀ gbàjọba bó ṣe ń ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè tó súnmọ́ orílẹ̀-èdè Nàìjíríà bí àwọn orílẹ̀-èdè bíi Niger, Burkina Faso. Ṣùgbọ́n tí àwọn iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà tó ti jáde láìmọye ìgbà láti sọ̀rọ̀ síta pé kò sóòótọ́ nínú ẹ̀ o, àwọn ò sì múra láti gba ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ṣá o lọ́jọ́ Wednesday ìyẹn ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí tí í ṣe ọjọ́ 14 nínú oṣù karùn-ún tá a wà yìí the 14th of May 2025 ìní ajagunfẹ̀yìntì Yakubu Gowon ìlú náà sọ̀rọ̀ lórí awuyewuye páwọn sójà sì fẹ́ fipá gbàjọba lórílẹ̀‐èdè Nàìjíríà níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ ìwé àwọn ẹgbẹ́ kan tí wọ́n ń jẹ́ Historical Society of Nigeria níbi tí wọ́n fi sọrí ayẹyẹ 50 ọdún tó ti dá wọn sílẹ̀ 70th anniversary ìní Gowon ti sọ̀rọ̀ yìí lásìkò tó ń ṣèfilọ́lẹ̀ ìwé tán pé àkọlé ẹ̀ ní Military Factor in Nigeria History 1960 to 2019 ìní ajagunfẹ̀yìntì Yakubu Gowon tó jẹ́ àlejò pàtàkì ti jẹ́ kó di mọ̀ pé kò sáàyè fọlọ́gun mọ́ nínú ìjọba Nàìjíríà ó lásìkò wọn ó ti kọjá. Ajagunfẹ̀yìntì Yakubu Gowon ní bí àwọn ológun bá ṣe fipá gbàjọba lọ́dún 1966 tán dá ìjọba wàràwàrú tó tó fipá gbàjọba lọ́dún 1983 tán dá ìjọba wàràwàrú pẹ̀lú rògbòdìyàn ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 June 12 1993 ó ní ó jẹ́ nǹkan bànújẹ́ àti ìfàsẹ́yìn ńlá fún orílẹ̀-èdè Nàìjíríà tó sì ní gbogbo ẹ̀ ló ti di àfìsẹ́yìn tó egun fi ṣọ àti wípé lásìkò yìí o ìjọba democracy làwọn ọmọ Nàìjíríà yóò máa rò lọ. Lára àwọn àlejò tó tún wà níbi ìfilọ́lẹ̀ ìwé náà ó ní olórí gbogbo ẹ̀ṣọ́ ààbò Nàìjíríà former chief of defence staff ajagunfẹ̀yìntì Lucky Irabor. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ọ̀jọ̀gbọ́n Patrick Ukase ni ó jẹ́ ẹni tó ṣàtúpalẹ̀ ìwé náà èyí tí wọ́n ń pè ní book reviewer.